Africa Content TV. Ẹ káàbọ̀ sí African Content TV tí a ṣe gbajúgbajà lóríṣiríṣi àti àwọn akẹ́kọ̀ọ́ gbajúgbajà wa. Ìgbàgbọ́ tó ní yẹn, ọlọ́run tó bẹ́ẹ̀ ní àdúgbò náà, aṣáájú ńlá kan wọ́n bẹ̀rẹ̀ bá so. Àwọn bí ìfẹ́ ńlá bí ẹ ò bá gbà tọ̀ ọ́ sógún. Tàbí náà ọ̀tá ilé ọ̀tá ilé ọ̀tá àdúgbò, ọ̀tá rẹ̀, ọ̀tá iṣẹ́, ọ̀tá ẹbí. Èèyàn amójú bẹ́ẹ̀ ni bàbá ní bá tó. Àwọn abẹ́ni rẹ̀ sẹ́ni èpè ní wọ́n kúrò lẹ́gbàgàmì àlàbíyẹ̀ yìí náà. Àwọn tí wọ́n ti tọ́ funfun sígbàjú rẹ̀ tí dúdú bẹ́ẹ̀ nínú wọn. Alábílá ọ̀gbàgà gbàgbọ́ wọn lábíkó ìwúrájá gbà wọ́n sọ́gbọ́n. Ojú lórí ọmọ ìyá lòdò tó bá rí ẹ̀wọ̀n àmọ́bí. Ojú wọn darí ọlọ́run máa jẹ́ káwọn lẹ́dẹ́ bí báyìí ẹ̀yẹ ọjọ́ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀yẹ máa gbé ẹ̀yọ tó rẹ̀. Ojú lórí ọmọ ẹ̀dá lòdò ọba rí ẹ̀wọ̀n àmọ́bí. Ibi tó ti ń jẹ òòrùn tó ti rí kò dákun wá ní wọ́n ọmọ ògbà. Ibi tó ti ń jẹ òòrùn tó ti rí kò dákun wá ní wọ́n ọmọ ògbà. Bàbá rí ẹ̀tọ́ tó mọ̀ sí ẹ̀ o, wọ́n ń ṣe mi lásán ọjà ẹ̀wẹ̀ ìgbọ́lé. Ṣé ọ̀rẹ́ tó mi lásán ọ̀dọ̀ ẹ̀bí ní ráríṣà? Bàbá rí ẹ̀tọ́ tó mọ̀ sí. Àríṣe mi lásán ọjà ẹ̀bí ní ráríṣà. Ọlọ́run máa bèèrè rá sọ́jà lẹ́nu ọ̀gá tó. Ọjọ́ kẹta lélẹ́dún lọ́dún June ìyẹn lóṣù kẹfà ọdún 2023 ọjọ́ Friday ló bọ́ sí Thank God it's Friday TGIF Ajíbọ́lá ẹ̀bẹ̀ ọ̀dọ́ síbò 15-0 Alábí mọ́ ẹ̀rọ àgbàtọ́ ẹjọ́ òpin ọ̀sẹ̀. Ìgbádùn òpin ọ̀sẹ̀ pàṣẹ. Ìgbádùn òpin ọ̀sẹ̀ ni. Ẹ ṣe fàájì ní àgbàrá pẹ̀lú ayé. Àwọn ẹgbẹ́ àṣẹ ni wọn àwọn ilé ìyá pọ̀ ọ̀gbìn pàṣẹ.
ní àṣẹ ní ọ̀gá o ilé ẹ̀kọ́ bó bá ti mú tí lágbàgà máa ra mọ́tò bó bá bọ̀ ra mọ́tò lágbàgà tó máa mú tí o. Yá bó bá mú tí máa mú tó yọ̀wọ̀ bó bá bọ̀ ra mọ́tò máa mú tí o. Kálí ṣẹ́gun ayọ̀ àjíkọ́lá rẹ̀ ilé ẹ̀kọ́ òwúrọ̀ alágbèá. It will be 5 days, so that's it. It will be 5 days, so I got to go alone. I do I laugh at that in the one myself. Laugh on the way, I believe I live here. I laugh, I see your body. I do I have a move with one. Owó tá a máa fi ṣọdún, owó tá a máa fi kẹ́wọ́, owó tá a máa fi ránṣọ́, owó tá a máa fi ṣe léyà, ọlọ́run pàjọ́, àwọn tó fi ọ̀nà ìrọ̀rùn, ọ̀nà ìdúró, láàbájá máa sí ní ẹjọ́ mi pèsè fún wọn, ẹjọ́ ìrọ̀rùn fún gbogbo wọn. Wọ́n bá máa ṣe fún òtì, owó tó máa fi ṣe léyà, owó láàbájá máa sí ní 2023, Ajíbọ̀lá máa sí náà, ìrọ̀rùn ní ìjọba ìrọ̀rùn tí kò bá dé fún mi àrùnàgbà làbúná mi. Wọ́n bẹ̀rẹ̀ òkú ẹ̀rọ ìṣàmì àárín. Ṣàmì fún. Ìṣàdúrà òkun yàrá mi, ìgbàgbọ́sọ mi òkun yàrá ìjọ. Bóyá mi ìgbàgbọ́ sàmì àlàfo, bóyá àgbàgbọ́ àpọ́lá òsàrò.